Ọ̀yọ́ Aláàfin ni mo wà ni mo gbọ́ pé ni mi kò ṣọjọ́ ìbí tòní ni mo bá gbéra pa mo ní àtẹ́ẹ̀ka nìyàn lọ́lá sálúbàtà nìyàn lọ́tọ̀ bá a bá gbéra lẹ́gbẹ̀ẹ́jù ọba ni wọ́n fi ní jẹ ó ti yé ewé bẹ́ mi kí ènìyàn mi ní ènìyàn mi àtàtà Ọlámilékún Àrẹ̀mú ló ṣọjọ́ ìbí tòní ó jàre ó ní kọ́jú kú ó sì ní pèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ó ní mọ̀ṣì ọjọ́ 4 oṣù karùn-ún ìdùnnú lẹ́nu wọlé tọ̀ wá wá o ọmọ wa ló tún lé lọ́dún ló jẹ́ ká múre ọpẹ́ fẹ́lẹ́dùmarè ọba ògo Ọlámilékún Teslim Àrẹ̀mú ó ti lé lọ́dún o ní fáìsàn ló gbà ó káre ọmọ ẹni àjò ọ̀wọ́n ẹni àjò tara jẹ́ ni àgbàtà ò tó bínú bàbá rẹ̀ léèrè o mú àgbà ló yọrùn kẹrẹ̀ ó dọ̀tá àyà ó di bàbá tó inú ń bí wọn òṣì kẹ̀kẹ́ di bàbá àgbàlagbà ọmọ adáko mároko ọmọ apàjùbà má débẹ̀ mọ́ ọmọ aroko bí ẹyẹ ṣe ń lọ ọmọ àgbẹ̀dẹ ṣinṣin lọ́nà bó ti sọdún èyí o ní fáìsàn ló gbà bí wọ́n bá wá bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pápólúwa tí eyín ni ọ̀dọ́mọdé akéwì ìgbàlódé táráyé ń wí àjànàkú tómi gbó títì láàjì.